Agara ẹ̀dá Ọlọ́run, agara ẹ̀dá owó, òjòjò ò ní ṣòwò kó má lè nájà kókókó báyìí náà lára ọ̀tá le. Àtẹ̀mí àtẹ̀yin àní fàìsàn lògbà láṣẹ Elédùà. Ó tún fi eléyìí mo fi ń kí yín káàbọ̀ sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV níbi tí a ti máa mú àwọn ìròyìn àkíkà wá sí etí ìgbọ̀yín, àwọn ìròyìn tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìwà ipá àbí ìwà ọ̀daràn táwa náà tá a fi máa ṣe òdiwọ̀n ayé wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashir bàbá tó bí mi lọ́mọ. Èmi a máa sọ fún wa pé gbogbo ẹni tó bá lóhun eléwèlè ẹni ọ̀rọ̀ àmọ́ réwèlè torí tó bá ta fèlèfèlè tó bá ṣeré gélé àbó lọ ṣeré kéré tó bá kó sọ́wọ́ ìjọba múnimúyè wọ́n lè taari ẹ̀ látàrí àtàrí lọ sínú ọgbà ìtúnirọ níbi tí wọ́n ti lọ bùn ńlá káyè ìyẹn tán bá tiẹ̀ wá dalẹ́jọ́ pé kó kúrò láyé. Ẹ wo ẹ ké sí wọn lóko ẹ ké sí wọn láké pé kájọ fi léyìí kájọ fi ṣe òdiwọ̀n tá a fi ń gbáyé àkíkà. Ẹ wò kó tó di pé hímọ̀ tẹnubọ àwọn ìròyìn ọ̀hún lọ́rìí kìnìún ẹ jẹ́ ń dókè lọ́hùn ná tí n bá padà dé ẹ gbọ́ àwọn ìròyìn àgbọ́gbárímú ẹ kú kalẹ̀ ẹ má gbé kú ńbẹ̀ mú padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ọ̀dà ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ní báyìí ẹ gbá pèrè kẹ ẹ fi tẹ̀ kẹ ẹ sì wá nǹkan kẹ ẹ jòkólé kẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún eléyìí táwọn wá sí ojú ìwòran yín àti etí ìgbọ̀yín láṣẹ Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi náà ò ní di lágbára Ọlọ́run ọba. Eléyìí tí ó kọ́kọ́ máa lákàkì níwájú mi náà àwọn ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi lákòóyé òun náà ni ti ìròyìn arábìnrin kan ó mà ṣe ó ṣe òun náà ni ìròyìn arábìnrin ọ̀hún tó jẹ́ pé aboyún moṣù kò mọ́jọ́ òun náà ni arábìnrin ọ̀hún tó jẹ́ pé eléyìí tí àwọn gidi gan kú agbébọn adìhámọ́ra ogun kan àwọn oníwàhálà bíi tí wọ́n fi tìpá tìkúùkù tí wọ́n fi bá alájọṣepọ̀ nínú oko rẹ̀ nípínlẹ̀ Nasarawa ẹgbẹ́ pèrè kẹfì tẹ̀kẹ́ wá gbọ́ bí ìròyìn ọ̀hún bó ṣe jẹ́ gan-an lọ́rìn kìnìún arábìnrin ọ̀hún nígbà tí ń sọ̀rọ̀ lẹ́yìn tí orí kó yọ lọ́wọ́ àwọn gidi gan kú ọ̀hún ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 12 nínú oṣù keje tí a wà ní ọjọ́ Ẹtì lọ́sẹ̀ tó kọjá gangan ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló sì wáyé ní abúlé Kádírì ní ìjọba ìbílẹ̀ Kehana ní ìpínlẹ̀ Nasarawa ó ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé òun làwọn jọ lọ sí inú oko lọ́jọ́ Ẹtì lọ́sẹ̀ tó kọjá ọ̀hún táwọn sì ń ṣiṣẹ́ nínú oko ọ̀hún ní ọgbà bí àwọn tí ń ṣiṣẹ́ ọ̀hún wọn ni kò pẹ́ sígbà náà làwọn gidi gan kú ọ̀hún ni wọ́n ya bo inú oko wọn ni wọ́n tó bíi 6 níye wọn ni bí àwọn tí ń wo àwọn gidi gan kú ọ̀hún lọ́ọ̀kan ní ohun àtọkọ ọ̀hún làwọn bá pinnu láti júbà ìwòrò káwọn ọ̀nà pápá bora bóyá àwọn ò tẹ̀lé fi àwọn lẹ̀ ó ní ṣùgbọ́n oyún tí ń bẹ lára òun kò jẹ́ kí òun ó lè sáré ń tòun ó ní gba bí ọkọ òun bó ti ń sá lọ ni òun ṣubú ó ní ibi tóun ṣubú sí ni àwọn gidi gan kú ọ̀hún ni wọ́n sì ya bò òun ni àwọn mẹ́fẹ̀ẹ̀fà wọ́n sì fi tìpá tìkúùkù wọ́n fi bá òun ní nǹkan papọ̀ ó ní òun bẹ̀ wọ́n bí òun ti ń kígbe lóhùn ara kí wọ́n fi òun lẹ̀ ó ní wọn ò mọ̀ ṣe bẹ́ẹ̀ wọn ò fi òun lẹ̀ ó ní àfi títí ìgbà tí ó tó di pé òun ò mọ́ra mọ́ tí ikán sì ń ṣẹ́yọ lójú ara tòun tó jẹ́ pé ẹ̀jẹ̀ náà pọ̀ débi pé ẹ̀jẹ̀ náà ò dá rárá òun náà nẹ́mọ̀ tó fi òun lẹ̀ lẹ́yìn tí àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n fi tìpá tìkúùkù tí wọ́n fi bá òun ní nǹkan papọ̀ ó ní lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ ó ní ọkọ òun náà ló mọ̀ṣẹ̀ padà wá ló jẹ́ pé ó padà wá ló ṣẹ̀ tó wá gbé òun ló ní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó súnmọ́ agbègbè ọ̀hún àmọ́ wọ́n ti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá lágbègbè náà létí torí àwọn èèyàn tí ń bẹ ní agbègbè ọ̀hún báyìí ni wọ́n ti ń bẹ nínú inúfu àyàfo àìbalẹ̀ ọkàn tí ọkàn olúkálukú ò sì balẹ̀ mọ́ tí olóko ò lè lóko olódò ò lè lódò látàrí ìṣẹ̀lẹ̀ aburú eléyìí tó ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún abẹ́rẹ́ epo tún lákàkì púpọ̀ kí àwọn gidi gan kú 6 kan fi tìpá tìkúùkù bá obìnrin olóyún wọn bá ní nǹkan pọ̀ nípínlẹ̀ Nasarawa. Nínú àwọn ìròyìn tó tún lákàkì lákòóyé òun náà ni ti ìròyìn eléyìí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín wọn ni eléyìí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Cross River níbi tí àwọn jàgùdà páálí àwọn agbébọn àwọn olè àwọn ìgárá ọlọ́ṣà bí wọ́n ti lọ yabo iléègbé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti ọmọ akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ yunifásitì ìpínlẹ̀ Cross River tí ń bẹ ní ìlú Calabar
ní ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí ń bẹ ní Òkùkù. Òun náà ni àwọn agbébọn ọ̀hún tí wọ́n lọ yabo tí wọ́n sì gba owó, wọ́n gba ẹ̀rọ ìléwọ́, wọ́n gba ẹ̀rọ kọ̀ǹpútà tó jẹ́ tàwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Ọgbà bí wọ́n ti gba gbogbo àwọn kinní ọ̀hún, òun náà ni wọ́n mọ̀ ná pápá bora. Wọ́n ní ohun tó wá jẹ́ èèmọ̀ tí ń ṣe ń bẹ̀ gan ni pé nígbà tí ilẹ̀ ó fi mọ́, òun náà ni wọ́n rí òkú kan nínú àwọn olè ọ̀hún, ni wọ́n mọ̀ rí nínú kànga kan tó ń bẹ nínú ọgbà iléègbé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún, tó jẹ́ pé kànga ọ̀hún wọ́n ní kò ní adé lórí. Òun náà ni kò ní nǹkan tí wọ́n fi ń dé kànga ọ̀hún lórí, tó sì jẹ́ pé lóru ọ̀hún bí wọ́n ti ń ṣe kìtìkìtì láti sá lọ pẹ̀lú àwọn ẹrù àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n kó ọ̀hún. Òun náà ni ó jẹ́ pé ọmọkùnrin ọ̀hún ló bọ́ sínú kànga títí ẹlẹ́mìí fi gbà á lẹ́nu rẹ̀. Wọ́n ní àwọn yòókù rẹ̀ wọ́n ti júbà ìwòrò, wọ́n ti sá o, wọ́n fi arákùnrin ọ̀hún sílẹ̀ títí tẹ́lẹ̀mìí fi gbà á lẹ́nu rẹ̀. Àwọn olè ìgárá ọlọ́ṣà wọ́n lọ kẹ́rù, wọ́n lọ ja àwọn akẹ́kọ̀ọ́ lólè nílégbèé àwọn akẹ́kọ̀ọ́. Ìkan nínú wọn ó bọ́ sí kànga, ó sì jẹ́ pé àdẹ́dàá sínú kànga ọ̀hún. Nínú àwọn ìròyìn tó tún lákàkì lọ́wọ́ mi, òun náà ni ìròyìn ọmọ léńjẹ ọmọ tọ́jọ́ orí rẹ̀ kò tíì tó ọmọ 20 ọdún, kódà wọ́n ní ọmọ ọdún 17 17 years old òun gangan ni ọmọ ọ̀hún. Kí ni tó sì ṣe, kí ni tó gbé ọmọ náà délé ẹjọ́? Wọ́n ní ṣe ni ọmọ ọdún 17 yìí ló fi tìpátìkúùkù, ló fi jẹran súnkù sí, ló fi gẹ̀tílẹ̀, ló fi bá ọmọdébìnrin ọmọ ọdún 11 ló fi bá a lò pọ̀. Níbo lọ̀rọ̀ yìí ti wá ṣẹlẹ̀? Ẹgbẹ́ pèrèkẹ́ fi tẹ̀ ẹ́. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó gangan, nígbà tí wọ́n wá wọ ọmọkùnrin ọ̀hún, nígbà tí wọ́n máa wọ lọ sí iwájú ilé ẹjọ́ tó ga tó fìkàlẹ̀ sí ìlú Ìkẹjà ìyẹn lánàá ọjọ́ Ajé. Òun náà ni wọ́n ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọkùnrin ọ̀hún yún níwájú onídàájọ́ Ikú Benje. Òun náà ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé ọmọdékùnrin ọmọ ọdún 17 yìí ló mọ̀ ti hùwà láabi náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 14 òun náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 23 nínú oṣù kẹfà, oṣù tá a lò tán òun ní agbègbè Ìkọ̀tún nípínlẹ̀ Èkó, níbi tí ọmọkùnrin ọmọ ọdún 17 ọ̀hún tó ti fi tìpátìkúùkù tó fi gẹ̀tílẹ̀ lára ọmọdébìnrin ọmọ ọdún 11 nígbà tí onídàájọ́ ńkọ́ tí ó mọ̀ gbọ́ ẹjọ́ rẹ̀ síwájú sí. Ó ní ìwà ọmọkùnrin ọ̀hún tó wù, òun náà ló tàpá sófin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Èkó. Ó ní ẹnikẹ́ni tó bá sì wúrò wàhálà bẹ́ẹ̀ jẹ́ pé ó fi tìpátìkúùkù bóbìnrin lò pọ̀, ó ní kò sí àní-àní o, ẹ̀wọ̀n gbére òun náà ni wọ́n dà fún un. Ó ní àmọ́ ọgbà bí ọmọkùnrin ọ̀hún kọ́, bí ó ti tì pé ọmọ ọdún 18 báyìí, ó ní kán lọ fi sínú rìmọ́ǹdì, kán lọ fi sínú ọgbà ìtúnirọ̀ ti Kirikiri ní ìpínlẹ̀ Èkó náà, tí wọ́n lọ mọ gbàmọ̀ràn lórí ọ̀rọ̀ rẹ̀ lórí èyí tí wọ́n bá ṣe sí ẹ̀ka ìjọba tí ń gbọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó. Ó ní wọ́n á sún ìgbẹ́jọ́ ọmọkùnrin ọ̀hún sí ọjọ́ 24 nínú oṣù keje tí a wà yìí, tí wọ́n tún máa gbọ́ ẹjọ́ rẹ̀ àkíkà. Bákan náà, nínú àwọn ìròyìn tó tún lákàkì tó jẹ́ pé àgbọ́gbárímú ńláàkó yìí tí àwa náà tá fi máa kẹ́kọ̀ọ́ tá sì jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ, òun náà ni ti ìròyìn ọmọkùnrin kan ọ̀dọ́langba tó jẹ́ ọmọ ọdún 21. Òun náà ni ilé ẹjọ́ wọ́n ti ní kí wọ́n fi sínú ọgbà ìtúnirọ̀ ní ìpínlẹ̀ Èkó báyìí. Kí ni tí ọmọkùnrin ọ̀hún sì ṣe? Wọ́n ní orúkọ rẹ̀ òun náà ní jẹ́ Collins Ibiang. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló tẹ̀ ẹ́ látàrí pé ọmọkùnrin yìí ó kúndùn kí ó máa fipá gbowó lọ́wọ́ àwọn obìnrin, kó sì máa gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn nǹkan míì kó máa gbà á lọ́wọ́ wọn. Wọ́n sì ní bí ọgbọ́n tí wọ́n ń dá òun náà ni pé yóò bá wọn sọ̀rọ̀ lọ́mọlúàbí pé òun fẹ́ fẹ́ wọn. Ọgbà tó bá sì ti ní òun fẹ́ fẹ́ wọn, yóò mú wọn lọ sí ilé ìtura níbi tí yóò ti lọ yọ ìbọn sí wọn. Wọ́n ní eléyìí tó wá ṣe tó bu lọ́wọ́, òun náà ní ti eléyìí tó ṣe sí ọmọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Christopher Regina ní ọjọ́ 7 nínú oṣù keje tí a wà yìí. Wọ́n ní bí ó ti bá ọmọbìnrin ọ̀hún sọ̀rọ̀ pé èmi àti ẹ, wọ́n fẹ́ kájọ máa ní nǹkan papọ̀, kájọ máa wà papọ̀, jájọ máa fẹ́ra. Bí ọmọbìnrin ọ̀hún bó sì ti ní òun gbà fún un kí àwọn sì fìpàdé sí ilé ìtura, ó sì gba yàrá lóòótọ́. Ọgbà bí ó ti dé ilé ìtura ọ̀hún kọ́, ó sì tilẹ̀kùn lẹ́yìn, ló bá yọ ìbọn sí arábìnrin ọ̀hún. Ìbọn tó yọ yìí ló jẹ́ ìbọn onígi àti ọ̀bẹ, ló fi dẹ́rù ba arábìnrin náà, tó sì gba owó, ẹ̀rọ ìléwọ́ rẹ̀ àtàwọn nǹkan míì lọ́wọ́ arábìnrin ọ̀hún. Ọgbà bó ti jáde kúrò nínú yàrá náà ni arábìnrin náà bá fi gbé ta níbi wọ́n ti dẹ́bù ọmọkùnrin ọ̀hún tí wọn ò jẹ́ ó jáde
nílé ìtura ọ̀hún ló ní pápápá wọ́n taari ẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá níbi tí wọ́n ti wá fi kélé òfin gbé lẹ́yìn ọ̀rẹyìn ńkọ́ nígbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ tí sì ń tẹnu jẹ́wọ́ tí ń kà bòròbòrò ló ní ẹ ṣe mí jẹ́jẹ́ o ẹ ṣe mí jẹ́jẹ́ wípé bóun ti mọ ṣe nu òní lákọ̀ọ́kọ́ ná ilé ìtura ọ̀hún gangan náà lòun ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò kankan nú àwọn gẹ́gẹ́ bí ìkànnú àwọn tí wọ́n ṣí géètì ní ilé ìtura ọ̀hún ni òun jẹ́ ìkànnú wọn nígbà tí ẹni tó sì jẹ́ gíwá ilé ìtura ọ̀hún tó jẹ́ alákòóso ilé ìtura ọ̀hún tí ó mọ sọ̀rọ̀ ó ní òótọ́ ni ó ní kódà kò mọ ní àwọn obìnrin mẹ́ta mẹ́rin mọ́ tó ti wo oró ìwà láabi ọ̀hún fún yóò ní òun fẹ́ wọn yóò sì lọ tì wọ́n mọ inú yàrá kan ilé ìtura ọ̀hún yóò gbowó yóò gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn títí àwọn obìnrin ọ̀hún tí yóò sì fi wọ́n lẹ̀ sínú yàrá yóò sì tilẹ̀kùn mọ́ wọn síbẹ̀ yóò sì ṣe ojú fúrú bíi pé kò ṣe nǹkan kan ó ní eléyìí tó wá ṣe yìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ mọ jẹ́ ó bọ́ ń bẹ̀ àmọ́ ní báyìí ó ti ń kà bòròbòrò níwájú ilé ẹjọ́ báyìí ilé ẹjọ́ wọ́n sì ti ní kán lọ fi sínú ọgbà ìtúnirọ̀ báyìí kó lọ mọ jẹ́jú pàkópàkó ń bẹ̀ onídàájọ́ wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sọ́jọ́ 9 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí àkíkà. ìròyìn eléyìí tí ń bẹ níwájú mi àdúrà ló mọ̀ mú bọnú ó ní gbogbo bí a ti ń wá jíjẹ mímu wa lọ lónìí ọlọ́run já padà wálé láyọ̀ àti àlàáfíà ròyìn eléyìí ó káwọ́ lórí ó bomi lójú pòròpòrò tí sì ń jẹ ẹsẹ̀ méjèèjì mọ́lẹ̀ níbi ìròyìn ti fi léde wípé arákùnrin kan àti ìyàwó rẹ̀ òun náà ni ẹlẹ́mìímọ̀ ti gbà á lẹ́nu wọn lásìkò tí wọ́n ń lọ sínú oko wọn ní ìlú àbújá bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni wọ́n ní nǹkan bíi aago 3 ọ̀sán ni arákùnrin ọ̀hún tó jẹ́ alhaji musa bàbá àti ìyàwó rẹ̀ fatima bàbá náà wọ́n wà lórí ọ̀kadà tí wọ́n sì ń lọ sí oko wọn láti lọ wá ohun tí wọ́n jẹ nínú oko ọ̀hún kó tó di pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ti mercedes benz kó tó di pé ń sáré àsápajúdé tó sì lọ kọlu àwọn méjèèjì ọ̀hún níbi tí wọ́n gbé ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì lórí ọ̀kadà alùpùpù wọn wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọkọ̀ ọ̀hún tó kọlù wọ́n ńkọ́ ní èyí tó jẹ́ ọkọ̀ arábìnrin ọ̀hún alhaji musa tó jẹ́ pé adẹ́dá lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ ìyàwó rẹ̀ wọ́n gbé lóní dìgbàdìgbà ńgbà tí òun náà fi délé ìwòsàn ńkọ́ ẹlẹ́mìígbà òun náà lẹ́nu rẹ̀ sí ilé ìwòsàn. lákòótán nínú àwọn ìròyìn eléyìí tó tún jẹ́ àgbọ́gbárímú lákòóyè táwọn náà tá a fi kẹ́kọ̀ọ́ tá a ti máa fi ṣe òdiwọ̀n ayé wa òun náà ní ti olùkọ́ ilé ẹ̀kọ́ kan nípínlẹ̀ èkó tó fi tìpátìkúùkù tó fi bá ọmọdékùnrin ọmọ ọdún 12 kan tó fi bá ní nǹkan papọ̀ ní ìpínlẹ̀ èkó bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni wọ́n ní ilé ẹjọ́ gíga tó fi kalẹ̀ sí ìkẹjà nípínlẹ̀ èkó òun náà ló ní kí ọmọkùnrin tó jẹ́ olùkọ́ ẹni ọdún 43 tí orúkọ rẹ̀ ń jẹ́ àdèmọ̀ ògúnbíyì òun náà wọ́n ní kó lọ mọ́ lo ìgbànú ọgbà ìtúnirọ̀ báyìí náà ó sì wà ń bẹ̀ títí wọ́n fi dá ẹjọ́ rẹ̀ látàrí pé ó gba ọwọ́ ẹ̀yìn ó fi ń ba ọmọdékùnrin ọmọ ọdún 12 ìfi ń ba lájọṣepọ̀ ẹni tó jẹ́ onídàájọ́ ilé ẹjọ́ ọ̀hún nígbà tí ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ ikú benje ó ní ẹni tí arákùnrin ọ̀hún ṣe òun náà ló tako ìwé òfin tiwa ọ̀daràn ti ìpínlẹ̀ èkó nígbà tí ẹni tó jẹ́ ọlọ́pàá olùpẹ̀jọ́ tóun náà tí ó máa sọ̀rọ̀ wájú ilé ẹjọ́ ó ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni ó ní nǹkan bíi aago 10 alẹ́ sí aago 11 alẹ́ ní ọjọ́ 18 nínú oṣù kẹfà tá a lò tán ó náà ní arákùnrin ọ̀hún tó mú ọmọ náà eléyìí tí ń gbé ní ọgbà ilé ẹ̀kọ́ girama ti St Francis Catholic School eléyìí tí ń bẹ ní Ìkọ̀tún nípínlẹ̀ Èkó tó sì mú ọmọ ọ̀hún tó sì ń gba ọwọ́ ẹ̀yìn bíi òmùṣù rẹ̀ gangan tí fi ń bá a lájọṣepọ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún ọgbà bó ti bá a lájọṣepọ̀ tán ó ní kí ọmọ ọ̀hún ó dúnkokò mọ́ ó ní kó má sọ fẹ́nikẹ́ni pé tó bá sọ fẹ́nikẹ́ni wípé òun lè kúrò ní ilé ẹ̀kọ́ ọ̀hún àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ọwọ́ tẹ olùkọ́ ọ̀hún ó sì ti ń jẹjú pàkópàkó ní ilé ẹjọ́ báyìí níbi ilé ẹjọ́ wàá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wọ́n ní kán lọ fi sínú ọgbà ìtúnirọ̀ kó sì máa wà ń bẹ̀ náà títí wọ́n fi dá ẹjọ́ rẹ̀ ilé ẹjọ́ wá sún ìgbẹ́jọ́ arákùnrin ọ̀hún sí ọjọ́ 14 nínú oṣù keje tí a wà yìí. àwọn ìròyìn àgbọ́gbárímọ̀ ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí ẹ tún darapọ̀ mọ́ wa fún àkọ́tún àwọn ìròyìn ọ̀hún láìpẹ́ ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV ní ọgbà tá a bá ti mú àwọn ìròyìn míì wá sí tí ìgbọ̀nyín
lẹ́ẹ̀mọ́ láǹfààní láti mọ̀. Ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Elédùmarè. Títí ìgbà míì tẹ́ ẹ ti máa pàdé wa. Sodiq Olúwaṣèyí lèmi ń jẹ́, Bashir ń bàbá tó bí mi lọ́mọ. Ire àti àánú Olówó ọba kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.